Ojutaye Gist TV, kindly subscribe. Aya onírìṣà Ogunwusi Ọ̀jájá ọba aládé ńlá ti ilẹ̀ Oòduà. Ìkan lára àwọn ìyàwó wọn ní mọ̀ ń ṣe ọjọ́ ìbí tí àgbà òṣèré wa ìyẹn Mercy Aigbe tí ó sì lọ yẹ wọn sí. Ẹ mọ̀ wípé Ọ̀jájá kejì Enitan Ogunwusi ọba onírìṣà ó jẹ́ ọba ńlá, bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ ọba ńlá ní sòun ńlá. Òun ló fà á tí ẹ fi rí àwọn gbajúgbajà òṣèré àti àwọn ìlú mọ̀ọ́ká níbi ayẹyẹ ọjọ́ bíi ìyàwó onírìṣà o, nítorí wípé èèyàn ńlá náà ní lọ bí ńlá láti lọ yẹ ẹni ńlá sí. Mo gbà ládùúrà wípé ọjọ́ bíi ọjọ́ rere ni ẹ mọ̀ sí. Ìgbà ọdún kan ni, ẹgbẹ̀rún ọdún báyìí ọdún kan náà ni. Ẹ̀yin tí wà ní orí Ojutaye Gist TV tí ó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ yín rèé tẹ̀ ń darapọ̀ mọ́ wa, ẹ má gbàgbé láti subscribe torí ìròyìn sì ń bọ̀ tá a tún mú wá. Ẹ mọ̀ pé bó bá ti ń jáde báyìí la máa gbé wá fún yín o. Ẹ subscribe ní járátà yín o, ọ̀fẹ́ ni o. Kí ni ẹ rí sí wẹ̀jẹwẹ̀mu? Ẹ mọ̀ pé tí ó bá ti di pé tọlọ́jọ́ bí ayẹyẹ àwọn oríṣiríṣi nǹkan nípa àròyìn, ẹ mọ̀ wípé lórí Ojutaye Gist TV náà lẹ ti lè gbọ́. Ọ̀jájá wọ́n jẹ́ ọba ńlá tó jẹ́ wípé gbogbo àwọn Yorùbá wọn lè fọwọ́rọ̀ dànù, wọn sì lè kóyan ọba Ooni of ife, wọn lè kóyan wọn kiri láíláí. Gẹ́lẹ́ bẹ́ẹ̀ sì rèé, ẹ mọ̀ pé ọ̀wọ̀ bá a bá bù fún ọba náà là ń bù fún ìyàwó ọba. Èyí ló fà á tí ẹ fi rí ojú àwọn ìlú mọ̀ọ́ká tí wọ́n wá yẹ ìyàwó ọba aládé sí o. Mo gbà ládùúrà fún ìyàwó ọba onírìṣà tí ó ń ṣe ayẹyẹ ọjọ́ ìbí wípé ẹ máa pẹ́ láyé, ẹ máa rere ayé jẹ. Gbogbo wa àjọ máa pẹ́ láyé, àjọ máa rere ayé jẹ. Àtiwọ́ tó ń wò mí, àtèmi tí mò ń sọ̀rọ̀, àti àwa tá a jọ ń gbọ́ra wa yé, àjọ máa rere ayé jẹ o, àjọ máa pẹ́ láyé. Ojú wa tó rí tọdún yìí náà ló tún máa rí tọdún tí ń bọ̀, ló tún máa rí àìmọye ọdún nínú ìlera tó péye ní o. Owó ọrọ̀ ẹ má gbàgbé láti